Hmm, mo rántí ọ̀sán ọjọ́ náà dáadáa. Ọjọ́ tí bàbá orí ògbádé jókòó lábẹ́ igi osè tòun ti kòkó tó ṣófo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ojú rẹ̀ kún fún ìbànújẹ́ nítorí ẹyẹ àwo rẹ̀ ti sá lọ. Kò sí ẹyin, kò sí ọmọ, kò sí èrè. Ah, kìkìdá àdákẹ́rọ́rọ́ àti àbámọ̀. Yorùbá bọ̀ wọ́n ní sùúrù ni baba ìwà. Tó ọjọ́ náà rèé bí àná yìí nínú ọjà abúlé. Inú ọjà kún fún ariwo. Àwọn ìyálọ́jà ń pe oníbàárà wọn. Ẹ̀fúùfù ń lú epo àtata lọ́dọ̀ àwọn oníṣòwò. Bàbá orí ògbádé rìn lọ láàrin ọjà, inú rẹ̀ ń dùn. Kùkú kékeré kan wà lọ́wọ́ rẹ̀. Nínú kùkú yìí láti rí ẹyẹ àwo kékeré kan. Mo pàdé bàbá orí ògbádé nínú ọjà. Bẹ́ẹ̀ ló sọ fún mi pé adìẹ mi ó ya ọ̀lẹ pátápátá ni. Lọ́dún méjì sẹ́yìn ó bímọ 5 péré. Lọ́dún yìí ọmọ 4 péré ńlọ pa. Ṣùgbọ́n ẹyẹ àwo yìí yóò bí ọ̀pọ̀lọpọ̀, yóò jẹ́ kí n di ọlọ́rọ̀. Ìrísí bàbá orí ògbádé àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó jọ tẹni tó jẹ́ pé kò ní sùúrù. Mo rẹ́rìn sínú nítorí pé mo rántí ọ̀rọ̀ àwọn Yorùbá tó sọ wípé ẹ gbádìẹ tà, ẹ fowó rawó nítorí pé ẹ ní adìẹ ọ̀pamọ́re. Ìjàmbá tà fún jàmbárà, ìrọ̀ ń parọ́ fúnrọ́. Láàárọ̀, bàbá orí ògbádé ó máa fi ìfẹ́ kọrin sí ẹyẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò máa tan ọkà bàbà fún láti jẹ. Ṣùgbọ́n ọjọ́ di ọ̀sẹ̀, ọ̀sẹ̀ di oṣù. Kò sí ẹyin kankan nínú ìtẹ́ ẹyẹ àwo. Ẹyẹ àwo ń gbẹ́ kẹ́kẹ́. Ìgbẹ́ kẹ́kẹ́ rẹ̀ dùn gbọ́ létí ṣùgbọ́n kò sí èso. Lákòókò tá a wí yìí, adìẹ tí bàbá orí ògbádé tà fún ìyá Àjọkẹ́ ó ti bímọ 6. Wọ́n ń sáré káàkiri, wọ́n ń ké, wọ́n ń yọ̀ nínú ilé tuntun wọn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbà ẹlẹ́gbà. Ní ọ̀sán ọjọ́ kan, oòrùn mú hanhan. Bẹ́ẹ̀ ni mo tajú kán rí bàbá orí ògbádé tó jókòó lábẹ́ igi. Ó jókòó ní ìdákẹ́rọ́rọ́, ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́. Ẹyẹ àwo rẹ̀ ń gbẹ́ kẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀, àmọ́ kò sí ẹyin. Ó wò mí, ó ní mo rántí bí mo ṣe ta adìẹ mi. Mo rò pé mò ń tẹ̀síwájú ni ṣùgbọ́n ó dàbí ẹni pé mo kàn ń sá tẹ̀lé òjìji lásán ni. Ó rẹ́rìn ìyàngì ṣùgbọ́n ó gbàgbé wípé ẹni tó bá fàya níjù onítọ̀hún ó sànà ẹbọra. Tó látọjọ́ tá a wí yìí, bàbá orí ògbádé kò tún sọ̀rọ̀ nípa èrè tó yẹ kó jẹ nípa sísin ẹyẹ àwo mọ́. Ó ń tọ́jú ẹyẹ rẹ̀, kì í ṣe fẹ́yìn mọ́ ṣùgbọ́n fún orin àti ìgbẹ́kẹ́kẹ́ ẹyẹ àwo. Ní gbogbo ìrọ̀lẹ́ ni mo máa ń gbọ́ tí bàbá orí ògbádé ó máa kọrin pẹ̀lú ẹyẹ rẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìgbà fọlọ́run òun nìsinmi. Tó ọ̀pọ̀ nínú wa dàbí bàbá orí ògbádé. À ń ta ìbùkún wa láti wọ́ ohun tí a rò wípé ó dára jù èyí tá a ní lọ. Ìgbé ayé ọmọ ènìyàn kì í ṣe nípa níní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ká ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìwọ̀nba tá a bá ní ni. Ìtẹ́lọ́rùn ni ọlá ọkàn. Ẹni tó ní ìtẹ́lọ́rùn ó lóhun gbogbo. Ìtẹ́lọ́rùn ni ohun tó ń fún ọkàn ní àlàáfíà. Ẹ má gbàgbé wípé adìẹ tó fọmọ 2 dájú, ọmọ kúkú sàn ju àwo tí ò bí kankan lọ. Ire o.